Ẹ kú dédé wòye gbogbo èèyàn olólùfẹ́ Olúyinká TNT ẹ kú gbogbo ọjọ́ ṣiríṣi dáadáa ni mo bá yín. Nǹkan tí mo fẹ́ dá sí kò ó yẹ kí dá sí kò dé yẹ kí dá sí. Bọ̀ nítorí wípé ẹ̀mí Ọlọ́run tó ń gbé inú mi máa dá sí. Torí nígbà tí tèmi mi ò rẹ́ni kankan àfọlọ́run. Àmọ́ mo mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó ṣẹlẹ̀ ńgbà yẹn kò right. Ṣùgbọ́n mo fa oníkálùkù lé ọwọ́ Ọlọ́run lọ́wọ́ nítorí pé ẹ̀dá kan ò lè gbèjà Ọlọ́run. Àfà Lágbàjì mi mọ̀ bóyá sheik nìyí bóyá àfàbọ̀ àfà pé àwọ̀ àfà èèyàn tó mọ Ọlọ́run. Àfà Lágbàjì mo rí yín láwọn ibì kan, mo rí yín láwọn pẹ̀lú àwọn èèyàn kan. Inú mi dẹ̀dùn níjọ́ tí mo rí yín pé mo wò yín bí àkọ́ṣe rere pé èyí tún yàtọ̀ sí àwọn àfà kan tá a ti rí. Torí àwọn àfà kan tá a ti rí tó máa ń ṣe holier than thou mo máa ń wò pé wọ́n lè má ba irú àwọn àárín tá a ti rí yín, wọ́n lè pé ẹlẹ́ṣẹ̀ làwọn ilé kíní kan. Inú mi dùn, ó jẹ́ kí n respect yín gan wípé ó dà pé yín tún gbọ́ ẹ̀sìn Islam yé ju ọ̀pọ̀lọpọ̀ àwọn tá a ti rí lọ. Àmọ́ ṣe rí ìtẹ́ wá ṣe nẹ́nu ọjọ́ mẹ́ta yìí gẹ́gẹ́ bí ẹni tó nígbàgbọ́ nínú Ọlọ́run tí àwa àti ọ̀pọ̀lọpọ̀ èèyàn dẹ̀ ń wò gẹ́gẹ́ bí àkọ́ṣe rere. Ó kò yẹ kó rí bẹ́ẹ̀ bàbá. Tí bá rí táwọn èèyàn bá ń react báyìí, ó máa ń jẹ́ kí n feel wípé ẹ̀ ń bìlítù Ọlọ́run, ẹ̀ ń kéré Ọlọ́run. Ó máa ń jẹ́ kí n feel wípé ẹ̀yin sọ pé Ọlọ́run ò já mọ́ nǹkan kan. Bó tilẹ̀ jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ yín tẹ́ máa ń ṣe báyìí má rò pé ẹ̀ ń gbèjà Ọlọ́run bọ̀, ó máa ń jẹ́ kí n wò wípé ẹ̀ ń fi ojú Ọlọ́run gbolẹ̀. Mo máa ń rí bí ẹni tó tún dẹ́ṣẹ̀ sólódùmarè. Ẹ̀ ń fojú Ọlọ́run gbolẹ̀, ẹ̀ ń fojú Ọlọ́run ráre, ẹ̀ ń ṣe bẹ́ẹ̀ ni pé Ọlọ́run ò já mọ́ nǹkan kan. Torí tí ò bá ṣe bẹ́ẹ̀, tí kì bá ń ṣe pé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dá ń kéré Ọlọ́run, ability Ọlọ́run, àwọn direct Ọlọ́run, mo fi pé ẹni tó bá tàpá sí àṣẹ Ọlọ́run, ẹni tó bá fi nǹkan tí Ọlọ́run dá tó jẹ́ wípé intention ni ó fi gbolẹ̀, ó fojú ẹ̀ gbolẹ̀, tí kì bá ń ṣe pé àwọn tí wọ́n máa ń take position báyìí wọ́n ń bìlítù Ọlọ́run, wọ́n ń bìlítù Ọlọ́run, wọ́n ń sọ Ọlọ́run di yẹpẹrẹ. Ó yẹ kó mọ̀ pé Ọlọ́run tó ja ara ẹ̀ gbé. Ó yẹ kí wọ́n mọ̀ wípé Ọlọ́run ò kìí ṣe ènìyàn tó máa fi purọ́ àbí ọmọ ènìyàn tó máa fi yí padà. Ó yẹ kó mọ̀ wípé Ọlọ́run máa dá sẹ̀ríà fún ẹnikẹ́ni tó bá fi ojú ẹ̀ gbolẹ̀ pé ẹ̀dá kan ẹlẹ́ran ara kan kò lè gbèjà Ọlọ́run. Tó bá jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ yín tẹ̀ ń ṣe báyìí ni Ànábì. Ibi mo gbọ́ nínú ìtàn pé Ànábì pé nígbà tó bá ń lọ kírun àbí tó bá ń jáde, ó ní ọkùnrin kan tó máa ń sọ̀kò fún, tó máa ń dààmú ẹ̀ lọ́nà every time tó bá ń lọ. Wọ́n níjọ́ kan Ànábì wá ń kọjá, kò wá rí ọkùnrin yẹn mọ́. Ó wá wò pé ọkùnrin tó máa ń dààmú òun yìí kí ló dé? Wọ́n ní Ànábì wá lọ́lé, ó wá délé, ó wá rí pé ọkùnrin yẹn sick àbí bí àwọn ló kú ni. Ó dẹ̀ bá wọn kẹ́dùn. Tó bá jẹ́ ọ̀pọ̀lọpọ̀ yín ni, tẹ́ bá ti dé street yẹn tó gbọ́ pé ọkùnrin yẹn sick gan, ẹ máa lọ lu àpèta pé kó kú dànù ni bí ènìyàn kan lọ́lọ́run rí. Bàbá, èèyàn kan ò lè gbèjà Ọlọ́run yìí tẹ́ tún sọ síta yìí. Ọlọ́run má jẹ́ káyé kó gba nǹkan tí ò dá mọ́ yín lẹ́nu. Tí nǹkan kan bá ṣe Fẹ́mi Adébáyọ̀, àwọn èèyàn even nínú àwọn mùsùlùmí ara yín wọ́n á takò yín. Tó dẹ̀ pé Ọlọ́run má jẹ́ kí nǹkan kan ṣe tẹ́ ẹ̀ mọ́wọ́ tẹ́ ẹ̀ mẹsẹ̀, tẹ́ dẹ̀ bọ́ síta gbangba tẹ́ wá sọrú ọ̀rọ̀ báyìí jáde lẹ́nu gẹ́gẹ́ bí abiyamọ. Tẹ́ni tí ń bá ṣe àwọn tó ń kìyìn lẹ́yìn lẹ́ni tó ní ó dá nǹkan tẹ́ sọ káre ọmọdé yìí, àwọn náà ló máa takò yín, àwọn náà ló máa wà against yín, àwọn náà ló máa fi yín lé àwọn èèyàn lọ́wọ́. Bó tilẹ̀ jẹ́ pé yín sọ ti yín, ó lè jẹ́ pé nísàlẹ̀ ẹnu yín ẹ kò fi alẹ̀ ni pé kó má lè gbé kíní yẹn jáde. Àmọ́ ọ̀rọ̀ ṣòro sọ. Ọlọ́run má jẹ́ kí mo rántí ngbà kan tí màmá kan ń ṣe wàásùn. Ó ní ọmọ kan ó ní ìyá kan lu ọmọ ẹ̀ níta pẹ̀lú ẹgba. Ó láwọn ayédè ń bá fi ọmọ rí odó tó fi ń gúnyán,
wọ́n dẹ̀ bá fi ń nà títí ọmọ yẹn fi kú, ayé gbọmọ pa lọ́wọ́ ẹ̀. Ọlọ́run má jẹ́ káyé gba ọ̀rọ̀ sọ lẹ́nu wa. Èyí tẹ́ ń sọ yìí bàbá, gẹ́gẹ́ bí àgbàlagbà, gẹ́gẹ́ bí aláwòkọ́ṣe, gẹ́gẹ́ bí àwọn tí àwọn èèyàn máa rí tó máa fi darapọ̀ mẹ́sìn, kò yẹ kó máa jáde lẹ́nu yín, torí pé Ọlọ́run ò béèrè olùgbèjà. Tí Fẹ́mi Adébáyọ̀ bá tàpá sí àṣẹ Ọlọ́run, Ọlọ́run mọ bó ṣe máa díù pẹ̀lú ẹ̀. Ìdájọ́ èèyàn kọ́kọ́ ò lè dá sẹ̀ríà fún èèyàn kankan. Táwọn èèyàn bá ń sọ̀rọ̀ báyìí pé máa dá sẹ̀ríà fún yàn, ẹ tún tìyẹn dẹ́ṣẹ̀ ni. Torí pé Ọlọ́run tóbi ju Ọlọ́run tóbi, Ọlọ́run dẹ̀ pọ̀ ní ẹ̀san ju ẹ̀san tí ènìyàn lẹ́ran ara lè gbà lọ. Débi pé ẹ wo nǹkan tó ń jáde lẹ́nu yín gẹ́gẹ́ bí èèyàn Ọlọ́run tí àwọn ènìyàn ń fẹ́ rí ní àkọ́ṣe rere, tó yẹ kó máa jáde ní ẹnu àwọn tó ń bọ̀ lábẹ́ yín tó ń dìde, kẹ́ máa sọ pé no, ẹ padà, ẹ má sọ bẹ́ẹ̀. Tí ò yẹ kó jáde lẹ́nu yín sà. Ọlọ́run ò béèrè olùgbèjà. Mo gbọ́ nínú ìtàn pé àwọn ìdílé ànábì kan, nínú àwọn tó ń ṣe òrìṣà anything, nígbà tí ànábì fẹ́ tó ń polówó tó ń sọ ọ̀rọ̀ Islam tí wọ́n ń takò, ànábì ní kó má bá wọn jà, ó ní kí wọ́n fi wọ́n sílẹ̀. Nígbà míì ìwà yín àti ìṣe yín àti ọ̀rọ̀ yín ó lè jẹ́ káwọn èèyàn ó lè fa idà yọ nínú àpò, ó dẹ̀ lè fa obì yọ nínú àpò, ó lè fa idà yọ nínú àkọ̀, ó dẹ̀ lè fa obì yọ nínú àpò, nínú ọ̀rọ̀ yín, nínú ìṣe yín. Even gan ẹni tó bá ti fẹ́ ṣe nǹkan tẹ́lẹ̀ ó lè change, but ibi tẹ́ bá ti ń lérí gẹ́gẹ́ bí nǹkan tó ṣẹlẹ̀ nígbà tèmi, ó máa jẹ́ káwọn èèyàn damn consequence tí ò dẹ̀ sí nǹkan tó fẹ́ ṣẹlẹ̀. Kódà ọ̀rọ̀ tẹ́ ẹ sọ yìí bẹ́ ṣe ń sọ, ẹ máa ṣe gbá, ẹ máa ṣàwo gbogbo kinní kan, ẹni tó bá dá sí láì ṣe Ọlọ́run ló lè máa lérí pé òun máa gba ẹ̀mí èèyàn lójijì. Ọlọ́run ló lè máa lérí pé òun máa ṣe báyìí, òun máa run fámílì o, láì ṣe Ọlọ́run tó jẹ́ pé ẹ̀yin gan ní garanti ẹ̀mí yín ní ìjọ́ kejì. Ọlọ́run lọba tó lè pa ẹ̀mí, tó lè fúnyàn lẹ́mìí. Kódà kẹ́ máa téèyàn bá two wrongs ò kí ń make it right. Téèyàn bá tiẹ̀ ṣe nǹkan tí ò da, tí ó dùn mọ́ yín nínú, ó ní bí èèyàn ṣe lè tọ́, kì í ṣe ìtẹ́ sọ níta yìí tí ẹ pé irú èèyàn tèmi rí yín nínú àti ṣe bí ṣe kà tó bá lọ gbọ̀rọ̀ sọmọ yín lẹ́nu, tí nǹkan kan bá lọ ṣẹlẹ̀, nǹkan bó lẹ fẹ́ fojú sí, gbogbo àwọn tó ń support yín sì máa against yín, àbí kò ń ṣayé, àbí kò ń ṣígbà yẹn lẹ máa mọ̀ pé àwọn tẹ́ rò pọ́n fẹ́ràn yín wọn ò nífẹ̀ẹ́ yín rárá. Sọ̀rọ̀sọ̀rọ̀ ṣọ́rọ̀ sọ, nítorí nǹkan tí sọ̀rọ̀sọ̀rọ̀ ń sọ ni ṣọ́rọ̀ṣọ́rọ̀ ń ṣọ́sà. Ní ìwọ̀n ìgbà tí àwọn ìdílé ànábì tó ní mùsùlùmí, tó ní Islam, tó mú Islam wáyé, tí wọ́n kick against ẹ̀, tó dẹ̀ sọ fún wọn pé kán ní sùúrù, ṣe bá ibẹ̀ ni tẹ́ bá ń tẹ̀lé ló yẹ kẹ́ wo àkọ́ṣe rere lára ẹ̀. Níwọ̀n ìgbà tí ẹni tó ń sọ òkò fún ànábì, tí ànábì tún wá lọ́lé wípé bóyá ó sick, ṣe bẹ́ẹ̀ ni tẹ́ ń tẹ̀lé ló yẹ kẹ́ kọ́ṣe ra rẹ̀. Ṣé ẹ lè ní ìfẹ́ ẹ̀sìn yẹn ju ànábì lọ ni? Ṣé ẹ lè ní, mo mọ̀ pé tó bá jẹ́ pé ànábì wà láyé sallallahu alaihi wasallam, tó bá rí Fẹ́mi Adébáyọ̀ tó ṣerú nǹkan báyìí, kò ní wùwà, kò ní take action bẹ́ẹ̀ ṣe take action ni. Torí action tẹ́ take yìí ó máa lé àwọn èèyàn sá nínú Islam ní sá, honestly. Torí pé n tẹ́ ṣe yìí, tẹ́ bá ní ẹ lè lágbára láti, tó bá gbé jáde tẹ́ bá lè lágbára láti ṣe nǹkan tọ́lọ́run ò bá fún yín lágbára ńkọ́. Ọlọ́run ló ní kọ́kọ́rọ́ ẹ̀mí, òun ló lè fún yín, òun ló lè gbà á. Bàbá ẹ ti bínú jù, ìbínú tó yẹ kí àwọn ọmọ abẹ́ yín bí, kẹ́ ẹ máa sọ fún wọn pé padà, shut up, má sọ bẹ́ẹ̀ mọ́, kẹ́ tún fi ọ̀rọ̀ Ọlọ́run bọ́ wọn. Òun lẹ́yìn bí yìí, irú èmi yìí sìn, mo máa ń wò yín bíi pé nínú àwọn tó máa ń lo kíní tó máa ń wé láwàn pé máa yín yàtọ̀ níjọ́ tí mo rí yín, pé máa yín yàtọ̀, mo respect ẹ̀ pẹ̀lú gbàtẹ́ wá sí London. Ṣé bẹ́ẹ̀ yín wá sí London? Ṣé bẹ́ẹ̀ rí wípé free, gbogbo èèyàn ló free nílùú yìí? Ṣé bẹ́ẹ̀ rí bó ṣe ń ṣẹ̀sìn nílùú yìí? Ṣé kò wu ẹ̀yin? Ṣé bẹ́ẹ̀ rí pé oníkálukú, ṣé irú nǹkan bá yẹn, ṣé ó lè irú nǹkan tẹ́ sọ yìí, ṣé àfáà kan lè sọ nílùú yìí kó má ṣẹ̀wọ̀n sí?
because threat ló máa jẹ́. Trespass ni, threat ni. Ṣé bẹ́ẹ̀ yín dé wá sílùú yìí. Ṣé bí gbà tẹ́ wá sílùú, ṣé bẹ́ẹ̀ darapọ̀ nínú ìmúra and everything bàbá. Ẹ ti bínú jù. Àwọn nǹkan tó yẹ kó máa bá lọ́wọ́ irú yín tẹ́ ní ọ̀wọ̀ tẹ́ dẹ̀ jorúkọ mọ́ Ọlọ́run lára kò ṣe nǹkan tẹ́ sọ jáde. Àwọn ọmọ tó wà lábẹ́ yín ló yẹ kó sọ. Bó ti jẹ́ pé inú ń bí yín kẹ́ caution àwọn ọmọ yẹn. Mo mọ̀ pé ẹ lè ránṣẹ́ pé ẹ fẹ́ rí Adébáyọ̀ Fẹ́mi kó má jẹ yín. Èyí tẹ́ sọ yìí tó bá parí ẹ̀ níbo lẹ fẹ́ fojú sí. Ẹ jẹ́ ká máa bẹ̀rù Ọlọ́run. Ẹ má jẹ́ ká máa tún máa fi ọ̀rọ̀ wa máa fi yẹ̀yẹ́ Ọlọ́run. Torí irú ọ̀rọ̀ tẹ́ sọ bẹ́ẹ̀ ni pé yẹ̀yẹ́ Ọlọ́run lójú mi ni because Ọlọ́run tó já rẹ̀ gbé. Ọlọ́run ò béèrè olùgbèjà. Ẹni tó bá mú nǹkan tó fún Ọlọ́run tó fi gbolẹ̀. Ọlọ́run á fayé ẹ̀ gbolẹ̀ láì jẹ́ wípé ẹnìkan kan gbèjà ẹ̀. Tó bá jẹ́ pé intention àwọn tó ṣe láti tàpá sí Ọlọ́run ni. Ẹ fi wọ́n lẹ̀ pẹ̀lẹ́ ẹlẹ́dàá wọn pẹ̀lú Ọlọ́run. Ẹ má bínú sá o tí n bá bí yín nù. Ẹ foríjì mi o bóyá mo jẹ̀kọ́. Ó ra mi lọ́wọ́ o. Ẹ má bínú o. Mo fi iná àti iná bẹ̀yìn. Bismillahirrahmanirrahim. Ina atina kalika usara fasali li robika wania ina shani yanka waliata subhana robika biti mo mode niyen ẹjọ ẹ má bínú ite sọ yẹn bàbá subhana robika wali insafi amoya sifun wassalamu alaikum sayyidina wali alhamdulillahi rabbil alamin. Udabo.